àwa gómìnà méjì ló kù nínú ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n ẹ̀rù kò bà wá. Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó mà ti jẹ́ kó di mímọ̀ pé mímì kankan ò lè mì ẹgbẹ́ òṣèlú PDP bí ó tilẹ̀ jẹ́ pé àwọn gómìnà méjì péré ìmọ̀ ló mọ̀ kù nínú ẹgbẹ́ òṣèlú náà. Ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí, gómìnà Dáúdà Lawal ti ìpínlẹ̀ Zamfara ìmọ̀ ló mọ̀ kọ̀wé kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì kù gómìnà Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi àti Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí gómìnà tó kù nínú ẹgbẹ́ òṣèlú PDP. Nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ nílùú Àbújá, ó ní lóòótọ́ ni ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní kò lọ bó ṣe yẹ kó lọ tó sì ń ṣe àkóbá fún ètò ìjọba àwa ara wa. Mákindé ní àwọn méjì péré ìmọ̀ ló mọ̀ kù báyìí gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n ẹ̀rù kò bodò ẹ̀rù ò bà wá rárá o. Gómìnà Mákindé ní ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ sẹ́nitọ̀ Adolphus Wabara ó ní ó mà ṣeé ṣe láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro ẹgbẹ́ òṣèlú PDP àti pé nísìnyìí tí ìdájọ́ ilé ẹjọ́ sì ti farahàn, àsìkò ti tó láti ṣe àtúnṣe lórí kùdìẹ̀kudiẹ ẹgbẹ́ òṣèlú náà. Ìdájọ́ láti ṣe àtúnṣe ni nítorí a bọ̀wọ̀ fún òfin. Àǹfààní rèé fún wa láti tún ìgbésẹ̀ mìíràn ṣe. Ìdí rèé tí a fi péjú síbí. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà nílùú Àbújá ìmọ̀ ló mà dá ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ẹgbẹ́ òṣèlú PDP mọ̀ pinnu láti tako ìdájọ́ tí ilé ẹjọ́ gíga ìlú Àbújá tó ní kí àjọ tó rí sí ètò ìdìbò nílẹ̀ Nàìjíríà ìyẹn INEC láti má gba àbọ̀ àpérò ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n máa ṣe ní ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún 2025 tá a lò lọ ní ìlú Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ẹjọ́ náà ní ẹjọ́ kòtẹ́milọ́rùn tí PDP mọ̀ pé kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá o àti pé ìdájọ́ tí ilé ẹjọ́ gíga àkọ́kọ́ tó kọ́kọ́ gbé kalẹ̀ ní ọjọ́ 21 oṣù kẹwàá òun ló jẹ́ ohun tó tọ̀nà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run bá rèé kò ní dágbére inú ayé mi àti yín o, àmín.